Orúkọ mi ni Ọba Rasaki Jimoh Ìṣọ̀lá Adérinsoyè Fámúyìwá onípápá ti ìlú Papalanto. Ẹ kú ilé là ń kára ilé, ẹ káàbọ̀ là ń kérò ọ̀nà. Bá a bá sì wà ní bíi dédé agogo 10 sí 11 òwúrọ̀ nílẹ̀ kóòtù òjíire, ẹ kú ìyálẹ̀ta là ń kíra ẹni. Ẹ bá wa ká lọ sí ìlú kan nílẹ̀ káàárọ̀ òjíire tí à ń pè ní Modana, ṣùgbọ́n tí orúkọ rẹ̀ ti yí padà báyìí sí Papalanto. Báwo lorúkọ ìlú yìí ṣe yí padà gan-an? Kí ló mú yí padà? Níbo gan ni ìlú yìí kalẹ̀ sí? Kí ni àwọn nǹkan àlùmọ́nì tàbí ọrọ̀ ajé tó wà nínú ìlú náà? Ẹ rí, a kì í jiyàn ìjàkadì níbi tí ilẹ̀ bá ti tẹ́jú. Ẹ wá nǹkan fìdílé, kájọ gbọ́ wìrìwìrì àlàyé lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu aláyélúwà Ọba Rasaki Jimoh Ìṣọ̀lá Adérinsoyè Fámúyìwá onípápá ti ìlú Papalanto ní ìjọba ìbílẹ̀ Ewekoro ní ìpínlẹ̀ Ogun orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ máa bá wa ká lọ. Orúkọ mi ni Ọba Rasaki Jimoh Ìṣọ̀lá Adérinsoyè Fámúyìwá onípápá ti ìlú Papalanto. Orúkọ ńlá ni ìlú Papalanto. Orúkọ gidi dẹ̀ ni a dúpẹ́ fún Olódùmarè tó jẹ́ ká máa jẹ́ ọmọ ìlú Papalanto, tó tún sọ ìlú wa ní Papalanto àti ibi tó tún wá tẹ̀dó sí. Ìlú tá à ń pè ní Papalanto jẹ́ ìlú pàtàkì, ìlú akọni tó wá láti ọwọ́ akọni ọkùnrin àti obìnrin tá à ń pè ní akọ àti abo, tí orúkọ wọn jẹ́ Adétán Ọláìtó, tí wọ́n wá láti ìlú Òwu ní orílẹ̀ Òwu lọ́hùn ni wọ́n ti wá. Àwọn ni wọ́n kọ́kọ́ tẹ̀dó tí wọ́n sì jẹ́ ọmọ Òwu, torí Òwu ni wọ́n àtakọ àtabo. Àwọn méjèèjì jẹ́ ọkọ àtìyàwó tí wọ́n wá sí ìlú Papalanto ní 18th century. Ọjọ́ ti pẹ́ ní 18th century ni wọ́n ti dé sí ìlú Papalanto. Àsọtẹ́lẹ̀ Ifá ni wọ́n tẹ̀lé ńgbà tí wọ́n kò ní ibẹ̀ tí wọ́n fi wá ń bọ̀ ní ìlú tá à ń pè ní Modana. Ifá ti sọ fún ọ pé wọ́n máa lọ ìlú tó máa lókìkí, tó máa lóríire ni, tó máa jẹ́ ọ̀nà ní ọ̀nà tó pín sí ọ̀nà 4. Òun ni ṣe mọ̀ pé kòríta la máa ń sọ ní àwọn ò tiẹ̀ wọn ò sọ fáwọn pé kòríta 3, bọ̀ Modana ọ̀nà tó pín sí 4 ni 4 náà, bóde ìwà 4 yẹn náà bóde ìwà dí sí i. Nígbà tí àwọn akọni méjèèjì yẹn tí wọ́n dé sí ìlú Papalanto Modana tá à ń pè ní Papalanto, ọkọ ó jẹ́ ọlọ́dẹ ni, ọlọ́dẹ pọ́nbélé gan gidi ni, tó gbójú ọdẹ dáadáa. Ìyàwó ẹ̀ ó jẹ́ ẹni tó jẹ́ pé ó ń jókòó lé, ó ń ṣe nǹkan pẹ́pẹ́pẹ́ bọ̀. Nígbà tó yá ó di ẹni tó jẹ́ pé ẹ jẹ́ ká náà bọ́ta ká máa lọ máa ṣe ẹ̀wà ni ó ń sè, débi pé tọkọ bá lọ, ọkọ lè lọ fóṣùpá kó tó wọlé dé, ìyàwó ló máa wà nílé, ìyàwó á ń fi yẹn yí ọwọ́ padà. Àwọn èèyàn tí wọ́n wá ń lọ tí wọ́n ń bọ̀ ni wọ́n sọ ìlú wa ní Papalanto. Àwọn náà gbé kúrò ní Modana nítorí pé àwọn ọdẹ tí wọ́n ń ṣọdẹ káàkiri táwọn náà wá padà wá tẹ̀dó sáwọn àgbègbè tó yí wa ká, tán bá ti pàdé nínú igbó, tán bá ti rá wọn pé ìwọ náà wà níbí, ìwọ náà ti débí, èmi náà ti débí. Ṣe mọ̀ pé àwọn ọdẹ náà máa níbi tán máa rọ ajókòó pé ẹ jẹ́ ká sinmi díẹ̀. Àwọn náà wá ní ẹ jẹ́ ká máa pàdé ní ọ̀dọ̀ Ọláìtó, ní pápá Ọláìtó. Papalanto in a simple meaning desert.
desert nítorí pé desert ni gbogbo ibi ìbàyìí nígbà yẹn pápá kò doesn't have any other meaning rather than pápá desert. Sọ ni ẹ jẹ́ ká pẹ̀dé ní pápá ọlá lọ́dọ̀ pápá Ọláìtó. Wọn ò sọ pé lọ́dọ̀ ọkọ ìyàwó ni lọ́dọ̀ pápá Ọláìtó tó bá wá débẹ̀ ẹran tọkọ ẹ̀ ti pa bọ̀ tán ti yan tán ti ṣe bá fi sáré bá wọn ṣe oúnjẹ tó máa ṣe bí ẹ̀wà nǹkan pẹ́pẹ́pẹ́ á fún wọn lọ́nà kan ṣáká pé oúnjẹ ni adé tó ń tà. So bí Papalanto ṣe jáde bóyá di ìlú Papalanto nìyẹn Pápá Ọláìtó desert means Pápá Ọláìtó orúkọ ìyàwó adé tán. ẹnu oní nǹkan la ti ń gbọ́ pọ̀ wọn ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn láti ẹnu aláyélúwà ọba ìlú Papalanto lábala ààlà ìlú Papalanto pẹ̀lú àwọn ìlú tó yíká iṣẹ́ ajé àti nǹkan àlùmọ́nì tó wà níbẹ̀. Ìpàdé àwọn ọdẹ ní Pápá Ọláìtó tẹ́lẹ̀ rí tí ó padà wádìí Papalanto látàrí pípa ìró kọ́nsọ́nátì jẹ. Ọ̀rọ̀ sì ń bọ́rọ̀ bọ́ ó. Kí ni onípápá sọ nípa àwọn ìlú tí Papalanto bá pààlà? Kí ni iṣẹ́ ajé Papalanto tó yàtọ̀ sí oko ìrèké ní kíkọ? Ẹ jẹ́ a máa bọ́rọ̀ bọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé Papalanto tí ẹ̀ ń béèrè pé báwo ni ó ṣe jẹ́ Papalanto yẹn àti ìfi bẹ́ẹ̀ mẹ́nu tán kó lórí ẹ̀. Ṣọ́rọ̀ mi yìí nítorí pé gbogbo àwọn ìlú kì í ṣe ìlú tá a bá pàtàkì wọn gbogbo àwọn ọlọ́dẹ tí wọ́n ń wá ni àwọn ni wọ́n sọ pápá yẹn kò ní náà yọ kò ní Modana tán wá sọ di Pápá Ọláìtó tó wá di Papalanto ní ọjọ́ tòní. Bọ̀ lọ́jọ́ tòní a dúpẹ́ fọlọ́run pé nígbà yẹn náà tá à ń sọ àwọn ìletò wà ń bẹ̀ torí létà làwọn ìletò kọ̀ọ̀kan dé àwọn ìletò tí wọ́n pọ̀ rẹpẹtẹ ń gbà yẹn tí a lè sọ pé a bá pààlà nígbà yẹn a bá àwọn bí ìtòrí lápeléke nígbà yẹn nítorí àwọn yẹn náà àwọn abúlé kọ̀ọ̀kan náà ti wà ń bẹ̀ bọ̀ nísìn wọ́n ti wá wà ní àti wá di Ewekoro káwọn pẹ̀lú Ewekoro là bá pààlà káwọn pa àwọn abẹsẹ̀ tó wà lọ́nà irọ́ abá wọn pààlà àwọn sódérù abá àwọn ejò abá wọn pààlà ní ọ̀nà Èkó ń bì báyìí àwọn abúlé kan wà ń bẹ̀ odù ńlá ara Papalanto ni bọ̀ nígbẹ̀yìngbẹ̀yìn ni àwọn abúlé òkò ni wọ́n wá yọ so abúlé òkò yẹn ló ń rè ń sìn láti sọ pé abúlé òkò ni àbá pààlà tábà wá ní pé ní ọ̀nà Ìlaró àbọ̀rọ̀ mi ò yé yín initially wá sinmi ni bọ̀ nísìn abúlé Òdo ti wá wà ní ìtòsí tá a ti wá bá pààlà so àwọn ìlú tí a bá pààlà lọ́tún lósì gangan nìyẹn so àwa la kọ́kọ́ ní cement industry àwa la kọ́kọ́ ní cement industry wọn tó ṣẹ̀ wá dé ọmọ ló jẹ́ lẹ́gbẹ̀ẹ́ tọ̀dọ̀ tiwa eléyìí tó jẹ́ cement tí wọ́n ń pè ní West African Portland Cement Company tí wọ́n ro oko ẹ̀ ní 1956 tí first product kọ́kọ́ jáde ní ọlá Ọlọ́run ní 1961-62 Papalanto ni Papalanto ló control bẹ̀ tá à ń pè lè Ewekoro cement Ewekoro lọ́jọ́ tó ní tá a ti ní ó wà ń bẹ̀ dáadáa tó jẹ́ pé àwọn bàbá wa ibẹ̀ làwọn ti ṣiṣẹ́ àwa náà tá à ń sọ̀rọ̀ iná ọlọ́ngbà wa náà ń jà pé àwa náà rí ẹṣin ń bẹ̀ dáadáa àwọn ọmọ wa náà àwọn náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń bẹ̀ so àwọn cement industry Dangote later nìyẹn wá dé àwọn yẹn ògo tí ẹ̀ dé 70 bóyá 80 or 90 náà dé káwá fi wá àwọn bàbá tí wọ́n ti wà cement tó ti wà láti 1960 so ọpẹ́ ní fọlọ́run àwa náà àmúṣọrọ̀ wa nìyẹn mo fẹ́ lè sọ pé yẹn gan pàápàá ló túbọ̀ gba ọrọ̀ ajé lọ́wọ́ wa torí ńgbà tó ti di pé ilẹ̀ cement dé táwọn bàbá wa náà ti filẹ̀ lẹ̀ tí wọ́n ti jọ ń ṣe cement bẹ́ẹ̀ cement ń jáde ń bẹ̀ àtàwọn ará Ewekoro àwọn abúlé bíi méjìlá ń sìn ló dà yẹn pé wọ́n ń control ibẹ̀ ń sìn nígbà ìgbà tí wọ́n dé àwọn bàbá wa fi iṣẹ́ àgbẹ̀ sílẹ̀ wọ́n fi iṣẹ́ pákí gbígbìn wọ́n fi iṣẹ́ ọdẹ ṣíṣe wọ́n fi iṣẹ́ ráìsì wọ́n fi sílẹ̀ wọ́n gbogbo náà lọ gba iṣẹ́ lọ́dọ̀ ní ọ̀dọ̀ àwọn olóyìnbó ń gbà yẹn àwọn dẹ̀ ni pioneer àwọn ni the first set if I'm my father I can say one of the pioneer because he's the first driver employed by cement industry by then in 1957 so wọn ò wá ṣiṣẹ́ oko mọ́ wọn fi iṣẹ́ ìrèké sílẹ̀ ibẹ̀ iná wá padà lọ tọ́ wa lọ ń ṣiṣẹ́ adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n mú un re bọ̀. ó tún kù nìbọn ń ró késekése lẹ ti gbọ́ kàsàkàsà rèé bàbá késekése
ẹ gbọ́ bí kábíyèsí ṣe ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lábala àwọn ọdún ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe lọ́dọọdún ní ìlú Papalanto. ọpẹ́ ní fọ́lọ́run, àwọn bàbá wa wọn ò lẹ́sìn méjì tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, gbogbo ẹ̀sìn ni wọ́n ń ṣe, tradition òun ni wọ́n ń ṣe. à ń bọ Ògún, à ń bọ Ṣàngó, à ń bọ Ọya, à ń bọ Ọ̀ṣun, à ń bọ Bàtálá, à ń bọ anígbòrò, àní orò, àní gbogbo ẹ̀ la ń ṣe. àná dẹ̀ ṣì wà till tomorrow, títí di ọ̀la ọlọ́la. ó fẹ́ jẹ́ pé kò pẹ́ tí church dé ní akéni church náà gba bíbá ìgbà táwọn bàbá tán ti jagun tán ti gba gbogbo bíbá church UNA church ni tẹ́ bá débẹ̀ wọ́n kọ́ gbà tán kọ́ sí because mo mọ̀ pé wọ́n ti lé 100 years tó ti wọ́kọ̀ wà. lẹ́yìn ìgbà yẹn ni mùsùlùmí wá dé, àwọn bàbá wa ti wá gba mùsùlùmí kó tó ti bóde bọ̀ tí yẹn ò wá pa ìṣẹ̀ṣe wa rẹ́ o. àbúrò mo yé yín, a ní odò tá a ṣì ń bọ̀. ńgbà tí odò yẹn wà tẹ́ àwọn àgbọ̀njú odò yẹn wọn ò gbọ́dọ̀ pa ẹja ńbẹ̀. tẹ́ bá pa ẹja bẹ̀ ò ní jiná. ẹni tó pa gan pàápàá gan ó lè má lọ́jọ́ méje. gbọ̀gbà tọ́làjú ń dé, àwọn kan wá tán wá pa ẹja yẹn nígbà yẹn. àwa ò tiẹ̀ kì í ṣe pé àjọmọ́ kékeré àti dàgbà tá a mọ̀ ńgbà yẹn, àwọn onígẹ̀dú ni. wọ́n ṣe ẹja ò jiná, fúnra wọn náà ru ẹja yẹn wá sílé baálẹ̀ wa, fúnra wọn náà ru ẹja yẹn wá tí wọ́n wá fẹ́ tí wọ́n wá confess. àjẹtí láwọn odò kéékèèké torí láwọn odò bíi Gbẹ́bọ, Ọ̀ṣun, Ọ̀kẹ́, Asàlẹ̀, Kàkà, àní gbogbo àwọn odò yẹn pátápátá. gbogbo àwọn odò yẹn dẹ̀ ṣì wà, orísun wọn ṣì wà ń bẹ̀. so irú ti Gbẹ́bọ yẹn ń sìn àti láwọn tí wọ́n Alámùyè àti láwọn tí wọ́n ń bọ ìyẹn náà lọ́wọ́ ń sìn. eléyìí tó wá jẹ́ ti Asàlẹ̀ yẹn tó jẹ́ di mainstream gọ́gọ́gọ́gọ́ àti ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lẹ́nu gbà táwà dórí oyè yìí. sọ́dọ̀ mi pé àjẹtúpẹ́ lọ́wọ́ pé kò kí ń gbẹ. sọ́dọ̀ mi yẹn dẹ lẹ́yìn ìgbà yẹn tó bá ti di every on the 15th of May, irú 15th of May tó ń bọ̀ yà máa bẹ̀rẹ̀ ọdún Orò Papalanto, everybody ló mọ̀ yẹn. in fact kò ti pa àṣẹ nǹkan lẹ́tà fáwọn ọlọ́pàá registered date ní every on fi wá jẹ máa ṣe fún 7 days. gbogbo nǹkan tó bá dẹ̀gbà tó yẹ ká ṣe rí a máa ṣe. a fẹ́ gbé ajé wa lárugẹ, a ti ń kọ́lé fún ajé wa, ajé ti wà. sọ̀rọ̀ mi yé pé a fẹ́ dáhùn náà ká kọ́lé fóònù náà kó wà gẹ́rẹ́mẹ́jẹ́. dẹ́gbà tẹ wọlé ẹ̀rí ìrókò wa, a lè ṣe ká má bọ̀ rókò. ìrókò wa ò nígbà kankan láti bọ́, gbogbo àbí ìgbà tá a fi ń ṣàdúrà ni, tàbí tó bá yọ bí ẹni náà ṣe wá ń sìn wọ́n lè ní kẹ́ lọ bọ̀ rókò tẹ bá wá bí àníkẹ́ lọ bẹ̀. n tó wá jẹ́ bàbá ń bá rí ẹ̀ gangan ni pé iwájú ilé bàbá tí wọ́n ti bí èmi lọ́mọ ní àfámù ìwà adé tán láìtó tá à ń pariwo yìí, ibi tí wọ́n dé sí gangan a sì ní alálẹ̀ níbẹ̀ tó wà wájú ilé bàbá tèmi gangan, torí ibẹ̀ gangan ọjà àtijọ́ la fi bẹ̀ ṣe. ó dẹ̀ sì wà ń bẹ̀ tí mo yín bá yín sọ yìí, àdẹ̀lẹ̀ ṣe ká má bọ́ alálẹ̀ wà wá nígbà kan pé ọdún báyìí pé oṣù báyìí ni. àwa ní eégún kan tó ṣe pàtàkì jùlọ gan tó jẹ́ pé ìyẹn ọlọ́mọ yẹ ká rógun, gbogbo ẹni tó bá ń bá wa jagun la máa ń gbé yẹn jáde bó a bá lọ́ta, tá a bá ṣe tán pé kọ́lọ́mbà aborí ọ̀tá wa lẹ́yìn ìgbà tá a bá pọ̀ lọ́ntán á mú eégún, á mú àwọn onílẹ̀ adé tán láìtó, á mú wọn jáde. wọ́n sì wà dọ̀la lọ́la o, torí eégún yẹn akọ àtabo ni. tá a bá fi mú ọlọ́mọ yẹ ká rí wàhálà nílùú la máa mú eégún yẹn jáde. tàbí ó ti tásìkò pé kábíyèsí fẹ́ ṣọdún ká ṣàdúrà faraàlú, eégún yẹn gbọ́dọ̀ jáde kó wá wúre. nǹkan tó bá fi wá táwa náà bá ti gbé adé èrè sórí adé ìbọn tá a ti gbé sórí, eégún ajáde òun náà wúre ní tọkọtaya. wọ́n sì wà so ojú alálẹ̀ wa ó sì wà. kábíyèsí ní ìṣẹ̀ṣe làgbà, káyé tó dayé òyìnbó àbí ọ̀làjú ní sẹ́lẹ̀rú àgbo Ọ̀ṣun ti ń wẹ mọ́, ká sì tó sòòṣà láti ń sòòṣà. onípápá sọ pé báyé ṣe wá dayé òyìnbó tó yìí, gbogbo ọdún ìṣẹ̀ṣe làwọn ń ṣe, bí ọdún Ògún, Ọbàtálá, Ìgúnnukó, Orò, títí tó fi mọ́ òrìṣà ajé. wọ́n ní dọ̀la ni ìṣẹ̀ṣe ń gbayì ní Papalanto, bẹ́ẹ̀ ni yóò sì máa rí lọ. like I said, àwa náà ní àwọn èèwọ̀ wa, bó tẹ̀ jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèwọ̀ yẹn náà ti ń parí. ara ẹni mo sọ lẹ́ẹ̀kan yẹn pé a ní odò ńlá kan gbà kan tí wọn ò gbọ́dọ̀ pa ẹja nú ẹ̀ ń gbà yẹn. tí wọ́n bá pa ẹja nú, apart from pé wọ́n tẹ̀ máa sè tí ò ní jiná, ó léèwọ̀ toró mi wa ò kí ń gbẹ. then number 2, nínú ìlú Papalanto a ò gba olè láyè, a gba olè láyè o. ìlú yìí ò tiẹ̀ fàyè gba olè. wọn ò dẹ̀ kí ń gbé oògùn wọnú ìlú yìí. tó bá lọ gbé oògùn tó fẹ́ fi ṣe ẹnìkan ọmọ ẹnìkan léṣe tàbí fẹ́ ṣe fẹ́ fi ṣe ọ̀kan léṣe ní jàǹbá, àbọ̀rọ̀ mi ò yé yín, kó o tó dé àti mọ̀. ẹ bá sọ pé kí báwo la ṣe máa mọ̀, nítorí pé tó bá ti lọ ṣoògùn yẹn àwọn bàbá wa wọ́n ní ó dẹ̀ ṣì wà dọ́là. kódà gbogbo àwọn ọmọ ọba tán jókòó tí mò ń pè lọ́mọ olólóyè náà ó wà náà,
ohun tó máa sọ fún wa máa sọ fún ara wọn nìrókò wa tẹ̀ ń wò yẹn náà àwa ti wá gbé aago wọn ti fi aago ku onítòyìn yẹn lójú pé ogun tó lọ gbà yẹ o má ṣe o tó bá ṣe bóyá máa ríre tẹ́niyẹn ò bá dẹ̀ jáwọ́ tó bá ṣe mo fọlọ́ ọba tí mo ṣiṣẹ́ lẹ́rìí nǹkan tó lójú ẹ̀mí àárín yẹn ló ṣe máa rí àbọ̀rọ̀ mi ò yé yín ó dẹ̀ ṣì wà di ọ̀la ọlọ́la má ṣe ẹnikẹ́ni tó bá ṣe tó bá gbà mú bẹ́ẹ̀ ìjìyà wà láyé ìgbà yẹn àwọn bàbá wọn ọ̀dẹ̀ gbà wọn ò fààyè gbà ká máa báyàwó níyàwó lájọṣepọ̀ bọ̀ ayé ìsìn tẹ́ ti wá di wọ́n ti wá sọ di géèmù bọ̀ tó sì lójú àwọn tó lè bá ṣe ìyàwó wọn ṣàṣepọ̀ àwọn ìyàwó àwọn tó yẹ pọ́n bá sì wà ní ibi tradition táyé ń sọ yìí tó bá bá wọn ìyàwó wọn láṣepọ̀ ó ní wàhálà o ẹni á ní dààmú kí n discriminate bí báyìí mùsùlùmí ni ẹ o christian ni ẹ o alájọṣe onílẹ̀ mọ̀pẹ̀ ni ẹ o gbogbo àjọ máa ń ṣe ni nígbà táwọn àbáwọn bàbá wa tán fi lé wa lọ́wọ́ tí wọ́n gbà tán sì ń lọ Galilee muslim ilẹ̀ mọ̀pẹ̀ a máa pẹ̀lú àwọn christian a máa jọ lọ Galilee ni nígbà tí àwa mùsùlùmí tá a bá ń ṣe ọdún wa tá a bá ń ṣe ọdún àwẹ̀ nígbàgbọ́ pé àwọn christian kan pàápàá tún gbàwẹ̀ ju àwa mùsùlùmí lọ nínú ìlú yìí tá a bá yẹ ti lọ sí yídì àjọ máa lọ ní o àwọn náà kólù wọn á kó ogbó ẹ̀ wọ́n wá pàdé wa àwa ọmọ pé oúnjẹ kan là kí ń jẹ bẹ́lẹ̀ bọ́ bá gbọ́ oúnjẹ tó bá gbé wá tó bá ṣe bisimilayi ìwọ mùsùlùmí máa jẹ́ irú àwọn náà tá a sọ̀rọ̀ àjẹ sàráàjù kí ni dálẹ̀ lọ́ngbà táwa ń kékeré kò sí nǹkan tá a kì í mú jẹ bó o gbóúnjẹ tí ó ṣàwàgàn di sí mo yẹn bẹ́ẹ̀ sọ yìí wíwó pọ̀ ní kò tí ẹ̀ ń ṣèṣin ní olóríṣà kan tẹ̀ máa lóhùn dáná oúnjẹ ṣé tó ń jẹ ti hàn yìí láwọn èèyàn ò ní hàn so bí ìlú Papalanto ṣe rí nìyẹn. ìlú tí òfin ò sí ẹ̀ṣẹ̀ ò mà sí ń bẹ́ẹ̀ aláyélúwà ṣàlàyé àwọn èèwọ̀ tó wà nínú ìlú Papalanto pàápàá jùlọ wọ́n ní odò kan wà tí wọ́n ń bọ nílùú yìí orúkọ odò náà ni odò àṣàmú ẹnikẹ́ni ò gbọ́dọ̀ pa ẹja inú odò yìí àfi tí irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ bá fẹ́ kan ìdín nínú iyọ̀ àti pé ẹni tó bá rán irú aṣọ bẹ́ẹ̀ fi ṣòro ó ṣeé ṣe kí ó má kìje. wọ́n ní olè jíjà nílùú Papalanto jẹ́ èèwọ̀ ńlá àti pé nílùú olókìkí yìí kò sí àyè àti máa bá aya aláya ṣe wọléwọ̀de. bákan náà ẹ̀wẹ̀ ẹnikẹ́ni ò lè gbé oògùn aburú wọnú ìlú náà wá nítorí pé bí iná bá jó lóko màjàlá dé lérò igi ìrókò olúwere yóò tú àṣírí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ níta gbangba fún ìlú. Yorùbá máa pè é níṣe àti àṣà o ẹni bá ní òwú òtẹ́rù
a jẹ́ pé èyí tó fẹ́ fi tanná nìkan ló mú lọ́wọ́. Agbára ń bẹ níbi tó wà bíi tàtijọ́. Àwa yóò ṣòro ilé wa o. Àwa yóò ṣòro ilé wa o. Ẹ̀sìn kan ò pé òye. Ẹ̀sìn kan ò pé káwa má ṣòro. Àwa yóò ṣòro ilé wa o. Kábíyèsí aláyélúwà ọba Rasaki, ẹ má bínú pé mo pè yín lórúkọ. Orúkọ là ń pe ọba aládé. Bàbá wa, ẹ ò ní ṣubú dànù, yóò máa ju yín ṣe o. Ẹ gbọ́ ẹ̀dọ̀kì ọ̀rọ̀ láti ẹnu ọba aládé. òòṣà tá a bá ń bọ tá a bá ń lé ọmọdé padà nídìí ẹ̀ kó òòṣà yẹn bá a run ni. àṣà kan dẹ̀ wà tó jẹ́ pàwàpọ̀pà náà máa ń da àní bá a ṣe jìyà àfẹ́ káwọn ọmọ wa jìyà òun ló bàlùjẹ́ dọjọ́ òní o. àbúrò mi ò yé yín, àwọn bàbá yìí tí wọ́n sọ pé wọ́n ti dìgbàgbọ́ gbàgbà wo ẹ béèrè pé kí lorúkọ bàbá ńlá bàbá wọn ká tó ní ẹ̀sìn mùsùlùmí ká tó rí ẹ̀sìn kìrìsìtẹ́nìtì ẹ̀yin ẹ béèrè pé kí lorúkọ tí wọ́n ń jẹ́ ẹ̀sìn wo ni wọ́n ń sìn gbà yẹn. ẹ wo èṣù àwọn èèyàn ní èṣù má ṣe mí àkàdá nìwọ̀n kan ará ìdílé tó yẹ pé èṣù bí iná ń jẹ o àrí ìdílé tó yẹ pé tí obìnrin bá wà tí ò bá bímọ tó bá lọ sídìí èṣù tó bá pè bóyá ẹ kàn pè tó bá fún ní nǹkan tó yẹ kó wà obìnrin yà finú ṣoyún á fẹ̀yìn gbọmọ pọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìdí Ọ̀ṣun Òṣogbo wọ́n ṣe ń lọ sọ́dọ̀ Òṣogbo tó lọ ń tọrọ mọ́ Ọ̀ṣun Òṣogbo kì í ṣọmọ ọlọ́ọ̀ba náà ló máa dá Ọ̀ṣun Òṣogbo àwọn ọmọ wa rí gẹ́gẹ́ bí ìgbà tá a bá ń ṣe gẹ́gẹ́ bí ẹni pé a máa ń ṣẹbọ. ẹ jẹ́ ń fi kọ́kọ́ ṣe example ní ọdún kan sọ́dún méjì sẹ́yìn a fẹ́ ṣe ètùtù ajé àwa ṣe ọ̀pọ̀lọpọ̀ èkuru àwa pò pẹ̀lú oyin láti fi appeal wọ́n wá ní àwa tá a máa ṣe pé aṣọ funfun ní ká wọ̀ èmi tí mo jó lórí ìlú náà àwọn olóyè tó jókòó ìgbọ̀n náà lè testify sí èmi náà róṣọ mo wọṣọ bílẹ̀ ní funfun Ifá wa sọ pé mi gangan ni mo tiẹ̀ gbọ́dọ̀ wá máa há kinní yẹn mo wá ń fọn káàkiri lọ́tún lọ́sí ẹlòmíì mú ṣọ́ọ̀bù ẹ̀ ó ń tìpa àmọ́ ńgbà tó gbọ́ pé ajé ni o wealth ni o sáré sí ṣọ́ọ̀bù pé ká bóun dà sínú ṣọ́ọ̀bù òun á dẹ̀ ṣe ó dẹ̀ rí bó ṣe yẹ kó rí àbọ̀wọ̀ mi ò yé yín ǹjẹ́ mọ̀ pé àwọn ìlú kan tiẹ̀ wà tó yẹ pé wọn ò wọ́n lọ́hùn tó yẹ pé òòṣà náà ṣe pọ́nbélé nǹkan wọ́n dẹ̀ gan ń dáa ju àwa tá a ti fi gbogbo warehouse láti ra àtọ́wọ́n tá a ti fi ṣe church o àbúrò mi ò yé yín kò yẹ ká pa ìṣẹ̀ṣe rẹ kò jẹ́ kí n ṣe nǹkan tá a gbọ́dọ̀ parẹ́. ẹ rò pé mo sọ tọ̀kan fún yín lẹ́ẹ̀kan mo ní adé tán láì tó mo ní wọ́n ṣì wà láyé bọ́tẹ́ ìrántí béèrè lọ́run pé lọ́nà òun náà ṣe wà láyé àwọn tí mo náà dá Louis sílẹ̀ ní 18th century nígbà tí wọ́n lọ tó ráwọn méjèèjì wọn ò sun inú ìlú yìí wọ́n disappear ni kò sẹ́dá kan tó lè sọ pé ojúbọ wọn ni àmọ́ wọ́n padà bá a gbé nígbà tó di pé epidemics wọ̀lú àjàkálẹ̀ àrùn ó wọ ìlú wọ́n wá sọ fún àwọn wọ́n fi ọ̀kan kejì wọ́n fi èjì kẹta ipe kí wọ́n ní àwọn tó nílùú gangan fẹ́ padà wọ̀lú ipe kí wọ́n lọ dá aṣọ ní ti ọkùnrin wọ́n dá aṣọ ní ti obìnrin ṣẹ́mọ̀ kọ́kọ́ àti ìyàwó ni wọ́n kọ́ wá padà wọ inú ìlú kọ́ wá mú wọn jáde bíi eégún kọ́ máa fi aṣọ yẹn wọ́ gbogbo lẹ̀ kọ́ máa kọrin adé tọ́ni pẹ̀kú lẹ́wà pẹ̀kú adé tọ́ni pẹ̀kú lẹ́wà pẹ̀kú àtọkọ àti wọn kì í sọ̀rọ̀ o wọ́n á máa ra ọwọ́ ni but atọ́nà àti ògbúfọ̀ òun ló máa jáde òun ló máa ọwọ́ tó ń ra yẹn ló máa ṣàdúrà tó máa ṣe wẹ̀ ẹ wọ̀ pé wọ́n ṣe dẹ́wọ̀ pé epidemics ẹ lọ àwọn Christian wọ́n máa ń kọrin kan wọ́n ní àwa aláwo wọ́n ní olúwa ń bẹ bíi tàtijọ́ àwa aláwo sin bàbá bíi tàtijọ́ wọ́n tún wá tún kọrin wọ́n ní àwa ó ṣòro ilé wa o àwa ó ṣòro ilé wa o ìgbàgbọ́ ò pé òye ìmọ̀lẹ̀ ò pé káwa má ṣòro àwa ó ṣòro ilé wa o because tí ọba tàbí baálẹ̀ bá ṣóṣù níbì kan tó bá fẹ́ jẹ̀mí kò ń ṣe ṣọ́ọ̀ṣì ló máa mú o kò ń ṣe gbé ní wọ́n lè gbàbẹ̀ náà lọ o àwọn onílẹ̀ ifá náà náà máa pè tó máa gbéjọlẹ̀ wọ́n á dẹ̀ béèrè lọ́wọ́ ẹ pé ibi tó ń lọ ìbò ṣe rí leléyìí o mọ̀ pé tó bá ṣe ìpèbí tó bá ṣe ìpèbí mi sá àwọn bá tán sáré tán jorí oyè lónìí tó yẹ pé wọn láwọn ti dá àwọn onídàánilẹ́kọ̀ọ́ ọjọ́ kan tó bá ṣe ìpèbí dáadáa tí kì í ṣe ọba àsáwọ̀
tó dẹ̀ ṣe gbogbo orò tó yẹ kí wọ́n ṣe fún ilé wọn ẹ̀rù kan ò ní bá ẹni tó bá fojú dọba gan àwo wáwo. kẹ̀tẹ̀pẹ́ ọ̀rọ̀ rèé ó kì bí ìsàlẹ̀ apẹ́ ògì dàńdógó lọ̀rọ̀ yìí ó kọjá ìwà bínúdá àgbà ló tó rò lọ ọba nìkan ló tó yín erin fọn ẹgbọ́n ohun tó rí adé wí wọ́n fa kò mú òkun ọ̀rọ̀ yọ ẹgbẹ́ òkìtì pì ọ̀rọ̀ tó ta bíi pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ní pọ̀pá láti ẹnu onípápá àti Papalanto. àwọn amòòkùnṣèkà kan á máa dún mọ̀húrú mọ́ àwọn ọba aládé nílẹ̀ Yorùbá. káì èèwọ̀ wọ́n á máa dá àwọn ọba aládé lọ́nà wọ́n á máa yìnbọn mọ́ ọba aládé wọ́n á tún máa gbójúgbóyà gan lọ́rẹ̀ẹ́ pa ọba aládé mọ́ orí ìtẹ́. ẹ jẹ́ ká gbọ́ ohun tí aláyélúwà ọba Rasaki ti Papalanto rí sọ sí àwọn ìṣẹ̀lẹ̀ láabi wọ̀nyí gan. àwa pàápàá náà ti ṣẹ̀wọ̀n bá díẹ̀ náà a ti pa àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ tó yẹ ká máa ṣe a ti parẹ́ àbọ̀rọ̀ mi ò yé yín a ti parẹ́ tí ọba bá máa jáde àbọ̀rọ̀ mi ò yé yín ọba ò gbọ́dọ̀ dá jáde tọ́ba bá dẹ̀ mọ̀ pé òun fẹ́ dá jáde ó gbọ́dọ̀ ní àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ tó jẹ tẹ́lẹ̀ ẹkùn tó mọ̀ pé ẹ̀ tó bá di ìgbà híà sọ̀rọ̀ mi yé yín tọ́ba wá fẹ́ arìnrìn àjò tó pọ̀ mo bẹ̀ gbogbo àwọn ọba tó kù ẹ jẹ́ ká padà sí ẹsẹ̀ àárọ̀ àbọ̀rọ̀ mi ò yé ẹ jẹ́ ká padà sí ẹsẹ̀ àárọ̀ wọn lọ́mọdé búrò kó o bojú wẹ̀yìn ṣé òòjọ́ ni olúwelé ń pani ni àbọ̀rọ̀ mi ò yé bọ̀ nítorí pé gbogbo ẹ̀ láti kù náà ṣé gbogbo àwọn ọba tó jẹ́ pé tá a rí ń sìn wọ́n pè é lọ́ba aládé ọba aládé tẹ̀tẹ̀ á tún gbé adé á tún gbé sọ́lẹ̀ á tún lọ kúnlẹ̀ síwájú èèyàn kan á ní pé kó tún máa gbàdúrà fún ìwọ́n tó yẹ kó wọ́n gbàṣẹ lẹ́nu ẹ̀ nítorí civilization a ti sọ ọ̀rọ̀ ọba yìí a ti sọ di jẹ̀búkẹ́ kí gbogbo á padà sí ẹsẹ̀ àárọ̀ torí èmi nígbàgbọ́ pé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ bó ní kálukú wọn bá wọ ìpè bí yẹ́mọ̀ kí mo ti sọ pé kọ́lọ́ máa ṣọ́ wa o káwọn onílẹ̀ lọ́nkàn máa fà lẹ́yìn tó máa mú wa lọ́wọ́ sọ̀rọ̀ mi yé yín tó bá yẹ pé nǹkan tó yẹ kí wọ́n ti ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ló ti yẹ kí wọ́n ti ṣe one or two things pẹ́pẹ́pẹ́ náà bó tẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ti jẹ èèwọ̀ wọ́n bá tún ṣe fún wọn náà wọ́n ti jẹ èèwọ̀ àní ṣe kòǹgẹ́ àbúrú àmọ́ gbogbo àwa tá kù tá a pera wa ní ọba ẹ jẹ́ ká mọ̀ pa fẹ́ ìjọba tá a bá fẹ́ ìjọba mọ́ débi pa fi máa ba ìṣẹ̀ṣe jẹ́ débi pa fi máa ba dá ìṣẹ̀ ẹ jẹ́ voluntarily ọba lè kó lọ ṣe nǹkan tó bá yẹ kó ṣe kó fi orí àpèrè dẹ̀ fún àwọn tó bá máa ṣe owó ti balẹ̀ ayé jẹ́ owó ló dẹ̀kù tó bá ń lẹ́mu nọ́mbù káàkiri àwa náà la máa lọ pátí ọba ló máa ẹ̀fà ẹlòmíì gan orí ìjókòó ló wà á máa náwó sọ́ba ni ọba tún gbámú ẹlòmíì gan bọ́ba bá ti ń bọ̀ lọ́ba ti máa nìde pé ẹjọ́ tí máa lọ máa embrace ẹ̀ lọ́jọ́ bá lọ àwọn gan pàápàá náà fẹ́ ní respect fún ọba mọ́ wọn ní respect fún tradition mọ́ ọba kọ́ ló wà máa pè sọ pé iṣẹ́ ẹ̀rí mi nígbà tó wọ́n bá yẹ pé ṣé o mọ̀ pọ̀ bá wà bí iṣẹ́ ẹ̀rí mi ni ẹ mọ̀ pé yẹ́jẹ̀ ti ń di nǹkan míì bó ti ń kó o tó torí ẹ̀rọ pé ọba ò ní bàbá ọba ò ní yá ọba ò dẹ̀ ń ṣọ̀fọ̀ but nísìnyí àti sọ di civilization àwọn bàbá náà tọ́jà tó fi wá jẹ ayé báyé láti gbọ́ pé àwọn èèyàn ló ń fọba jẹ kì í ṣe pé kí wọ́n fọba jẹ tọ́kẹ́ wọ́n máa tẹ̀bà tí ìjọba ìṣe mi lòun wò bẹ́ẹ̀ ẹ wà já àtàwọn àfi ẹ̀jẹ̀ ìwọ́ kọ́ ló fi wọ́n jẹ o ọlọ́run ló fọba jẹ àti àwọn onílẹ̀ àwọn ló fọba jẹ ẹni tá a ti pè àti kakún ẹni ẹ̀ṣà ni tàbáyà ti ka ẹni ẹkún ẹni ẹ̀ṣà tó bá ti débẹ̀ àbọ̀rọ̀ mi ò yé yín gbogbo ẹ̀sìn tó lẹ́sọ̀ sọ pé ọba ò lẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ló yẹ kó bá máa ṣe mẹ́tẹ̀ẹ̀ta kádẹ̀ má jẹ́ kò tọ́ kádẹ̀ mú èèwọ̀ léèwọ̀ èmi rò pé tá a bá padà sí ẹsẹ̀ àárọ̀ wa ní tàtijọ́ ọlọ́wọ́ ọba ọlọ́jọ́ ni a máa dáàbò ẹ̀bùn wa o àmọ́ lákòótán ẹ jẹ́ kó bá padà sẹ́sẹ̀ àárọ̀. ṣàyé ire kó dára ẹ ṣàyé ire kó dára o ẹni ayé kan ṣàyé ire àgbà ò sí nílùú ìlú bàjẹ́ baálé ilé kú ilé dahoro kábíyèsí ní kí àwọn ọba ó padà sí ìwáṣẹ̀ kí wọ́n ṣayé bó ti yẹ kí wọ́n ṣe kí ayé ó lè rí bó ti yẹ kó rí kábíyèsí ní ibi gẹrẹjẹ là ń bá gbà kò gbọdọ̀ tán lára ọmọ ọba kó má kú dànsákì kábíyèsí ní ká dẹ́kun ìwà ìforí adé wọ́lẹ̀ kiri ìgboro ọbẹ̀ kì í mì ní kó àgbà ó tán lẹ́nu náwà yìí
àmọ́ ó kù níkù.